Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó likely kí n jẹ pa MC. Bí n bá wà tí gbókú ká sáré àwọ̀ yẹn, ó likely kí n jẹ pa MC. Ó likely kẹ́ jẹ pa MC. Mo fọlọ́ búra. Ẹ má yẹ kí mo sọ ikú. Because ọmọ pé mi ò yọ̀rọ̀ sọ. She understand? MC ò ṣe dáadáa. Hi guys, welcome back to Mama SOJ vlog. How you guys doing? If you are new here, you are welcome, and if you are returning subscriber, God bless you as you always come back to watch my video. My people know be smart, you know, and I know say na different is like they land for my table, and as the news they land for my table, that's why they carry and call you to share am with una. My people, for today's video, I go to watch am together with una. All right, my people, Moko go watch the video to see what really dey happen for inside the video. My people. Ó likely kí n jẹ pa MC. Bí n bá wà tí gbókú ká sáré àwọ̀ yẹn, ó likely kí n jẹ pa MC. Ó likely kẹ́ jẹ pa MC. Mo fọlọ́ búra. Ẹ má yẹ kí mo sọ ikú. Because ọmọ pé mi ò yọ̀rọ̀ sọ. She understand? MC ò ṣe dáadáa. Wàláhì n ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọ̀gá tún máa mú báyìí Quran. Wọ́n máa fi Quran búra. Kí lórúkọ ẹ̀? Àbújá tí wọ́n lọ yẹn. Fóònù mi white fóònù mi tó ti bàjẹ́ Samsung. Màá play fídíò yẹn fún yín. Èmi máa ń record ọmọdé rẹ̀ torí evidence. Ọ̀gá sọ́njọ́ kan. Wọ́n ní kò sí nǹkan táwọn fẹ́ lọ sí l'Àbújá. Wàláhì. Wọ́n ní tẹ́ bá díjẹ́ ń lo ọdún mẹ́jọ mi ní Lagos State. Ní tẹ́ bá ń ṣe l'Àbújá máa fọwọ́ mú. Wọ́n á dẹ̀ máa fi Kùránì búra lórí irọ́. Wàláhì. Tí wọ́n bá dé wọ́n sọ lójú wọn. Ọlọ́run lè fìyà jẹ mí tí n bá sọ. Wọ́n á máa fi Kùránì, wọ́n bìlífù lórí Kùránì, irọ́ dẹ̀. Bí wọ́n wá ní nǹkan tó fi ń rọ́ padà ní ìmọ̀. Bàbá mi jẹ́ ẹni tó bá fẹ́. Ní mi ì bá wọn débẹ̀ o, wọ́n ní kódà ní patí tí wọ́n bá fẹ́ ṣe ṣíṣe ṣe pé MC ló máa ń fi bẹ́ẹ̀ ń gbé ìdajì patí fáwọn onítìátà. Ọ̀gá náwó gan. Ok, wọn parọ́ nípa yẹn. Ọ̀gá kan lè sọ wọn lè sọ káwọn òṣèlú náà. Ọ̀gá máa ní wọ́n máa help wọn máa no ìyẹn gbọ́dọ̀ help yẹn. Ṣẹ́yìn ti lọ bá wọn fún ìrànlọ́wọ́ rí pé ẹ jọ̀ọ́ mo ní project kan mo fẹ́ ṣe tíátà o àbí mo ní nǹkan ṣe o tẹ̀dẹ̀ lọ bá wọn. Mi ò lọ bá wọn bẹ́ẹ̀ rí ṣùgbọ́n torí mi ìsàlájẹsẹ nǹkan ẹyọ kan tí mo lè sọ pé ó ṣẹlẹ̀ lójúkorojú rí báyìí. A wà ní meeting ìrúpọ̀ gan. Àwọn ọ̀gá wa tí mo sọ ọ̀gá Olùkọ́ Àgbọ̀nlá gbogbo wọn wà ń bẹ ọ̀gá wa ọ̀gá Pélé bàbá ọ̀rọ̀ bọ̀ kọ́ ló máa ń fẹ́ràn kọ́ bàbá ọ̀rọ̀ bọ̀. Àjòkò èmi wá ń ṣàwàdà pé mo ní ẹ máa wo orúkọ mi tí ò ti sí nínú ìwé tó ń mú lọ́wọ́ yẹn àṣẹ zona esco ìyẹn tí máa ń fa kọ̀ọ̀kan gbà ó ní Àgbọ̀nlá bá ń dà ṣe é kó ń bẹ ajáre ìwọ tún gbéṣẹ́ tíátà jẹ dé báyìí ní ẹ̀kọ́ gbà ó èmi kàn ń ṣàwàdà tèmi ni ṣùgbọ́n ẹja máa fi ẹnu pé dáadáa mọ́ra wa mo kàn gbọ́ ìwọ máa bọ̀ ìwọ bàdí ẹyẹ ìwọ máa bọ̀ oyè tí wọ́n fún mi ń gbà yẹn tí èèyàn bá fẹ́ lé oyè pé ẹ fẹ́ lé tí wọ́n dìde fún yín ó kéré pátápátá ẹ sì máa wá bíi 3 million. Láti ṣé wọ́n tún sanwó jẹ oyè nínú iṣẹ́ yìí? Ẹ máa sanwó normally. So kò ń ṣe pé by merit bó bá ṣe mọṣẹ́ ṣe. Irọ́ o lọ́dọ̀ ti tiwọn ẹ̀bọ̀ tó bá ti jẹ́ pé unit lẹ́ti fẹ́ fi ra yín joyè. Bẹ́ẹ̀ni. Ẹ kàn máa ra sanwó inauguration díẹ̀ sí zona kò tí ì yé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bọ̀dọ̀ ti tiwọn lásìkò MC tẹ bá fẹ́ jẹ branch chairman ẹ san 10 million. Branch chairman. Ẹ máa san 10 million. ẹlòmíì lọ yáwó tí orí sọ ayé ìbára bàjẹ́ tí sọ pé stroke ló pa 10 million ẹni mo parọ́ 10 million. She understand but ju gbogbo ẹ lọ nígbà tí wọ́n wá pè mí wọ́n wá ní ṣẹ̀yẹ kí ló ń jẹ́ mo ní olùṣẹ́ James kọlẹ̀ wọ́n á ní kí n lọ fún Sego gbà yẹn ọ̀gá Sego wà ní treasurer wọ́n á ní
lọ fún Ṣégò ní 1.5 million èmi àti kejì mi tá a pè ní àrò rasaki yẹn gódòmù wọn ní ká lọ fún ní 1.5 million mo wá sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n wọn létí ṣayàyà torí tí ọba ṣe ń dáadáa fún mi ó sọ bá ṣe burúkú máa sọ mo ṣe lọ́lọ́ mo bẹ̀rù wọn ni ọ̀gá ẹ bá wọn sọ̀rọ̀ kí n fún 1 million torí ó gbọ́dọ̀ má san lẹ́nu sọ́lọ̀ ó gbọ́dọ̀ má san bá sọ̀rọ̀ sí ìyẹn bá gbé tí sí MC létí gbà ọ̀rẹ́ aya kọ́ lọ fún 1 million kọ́ lọ fún 1 million ó dẹ̀ ìdíjọ́ kejì nǹkan bíi 12 o'clock àfọwọ́dù owó yẹn adẹ́nìká sẹ́ndì tẹ́lá àsẹ́ndì ẹ̀ that is owó tí a fi di Sona Esco òun nìyẹn nígbà tí máa jẹ branch chairman mo san 1.5 million MC kọ́ ló gbà ẹ̀gbọ́n ẹ̀ ṣàyà ló gbà ṣe understand wọ́n fowó joyè ni ṣùgbọ́n tó ń bá sọ pé nígbà tí Ṣégò débẹ̀ tó bá jásìkò MC ni wọ́n á ti di sọ́ọ̀fù ọ̀pọ̀lọpọ̀ lé wọ́n á ti sọ́ọ̀fù lé o àbáwèrè wọ́n máa ti sọ́ọ̀fù lé ẹ wà máa lọ fowó bẹ̀bẹ̀ ọ̀gá mi ẹjọ́ ọ̀gá mi dákun ọ̀gá mi ẹjọ́ Ṣégò ló àwọn èèyàn ti gbégbèsè kí Ṣégò di sọ́ọ̀fù lé ní no wọ́n dẹ̀ mọ́rọ́ ẹnìkan wá bá mi pé kíníkà ọ̀gá ẹ̀ ṣe báyìí tọ́gà ẹ bá yín ẹ jẹ ẹ̀kàn kọ́ lẹ́tà wọ́n á yìn fáìtì wọn á dẹ̀ bá wọn yanjú ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ jẹ́ káwọn ọmọ ẹ jẹ́ kan jẹun èmi ò tí ì gbọ́ ilé kankan àfẹ́hùn tán bá dídì kóra wọn tí wọ́n ń jà tó kóra wọn lọ bọ̀ pé ìdísọ́fù ilé ṣé kò tí ìdísọ́fù ilé o àtọ̀ that is different tó wà láàrin àwọn méjèèjì. gbogbo owó tí ẹ wá ń sọ yìí gangan ṣé àpò ìjọba ló ń lọ ni àbí àpò MC ni àwọn owó yìí tẹ fi ń joyè yìí àbí àpò MC gangan ló ń lọ. ìjọba bò ọ̀gá wa ló fi ń ṣe wẹ̀mùwẹ̀mù ló fi ń ṣe wẹ̀mù ẹ̀jẹ̀ wẹ̀mù ọ̀gá wa ló ń jẹ yín owó àpò ọ̀gá ni àwọn ìjọba kí ń jọba pẹ̀lú kí ló kàn jọba pẹ̀lú yẹn ìjọba ń ṣe tàánù ṣe ti tiwa. láti parí gbogbo ohun tí a ti ń sọ nípa ọ̀rọ̀ iṣẹ́ union ohun kan tí máa fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ ni pé ṣe rí gbogbo àwọn ọmọ tí ẹ máa ń lò tí ẹ fi ń ṣiṣẹ́ tó ń bá yín já tíkẹ́ẹ̀tì mo mọ̀ pé ẹ̀yin náà máa ti rí àwọn ìwà kankan tí wọ́n ń wù tó yẹ pé bóyá tí onímọ́tò tó bá yẹ kó sanwó ọ̀sán owó àrọ́dà owó kinní kan tí onímọ́tò míì bá sọ fún wọn ni pé mò ń padà bọ̀ wọ́n sáré yọ mirror wọ́n sáré yọ wiper wọ́n bà nǹkan jẹ́ ǹjẹ́ ṣé proper training wà fún àwọn boys yìí àbí bí nǹkan yìí ṣe máa bá lọ nìyẹn. ẹ ṣe tẹ bá wo nǹkan yẹn rí pé ó ti ń dínkù normally ṣẹ́rọ ọmọ mi wà stupid nínú àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ń ta ìyẹn bẹ́ẹ̀ onímọ́tò mìíràn tó wá wà stupid kò tí ì mẹ́ẹ̀ owó tí ẹ ti mọ̀ pé dandan ní kẹ́ ẹ sán ẹ̀jọ̀ kílẹ̀ kó dìjà mẹ́sà. kò yẹ kó síjà. tẹ́ ẹ bá ra recharge card sí fún ẹ̀ màlẹ́ kọ́ bẹ́ẹ̀ni abẹ́lẹ́ kọ́ ni bẹ́ẹ̀ni ẹ ti mọ̀ pé dandan ni owó yìí máa gba tíkẹ́ẹ̀tì. why ọmọ tó ti ń jẹ tó máa deliver sà kò tí ì yẹ yín ó ti ń jẹ tó máa deliver wọn ò bí dà owó dí ò sí ń bẹ̀ ṣùgbọ́n àti nǹkan yẹn ń pọ̀ tẹ bá wo sìn kò sí yẹn mọ́ bẹ́ẹ̀ wọ́n fọ́ gíláàsì náà ti gbà kò sí yẹn mọ́ kò sí mọ́ wàláì torí gbà kan wọ́n lè la gíláàsì ẹ̀kan fọ́ dànù kò káyé òun náà dẹ̀ tó bá dín wọn á tún nà tẹ̀tù gbogbo yẹn ìgbà yẹn tẹ bá tún rántí gan wọ́n lè yọ sí ti mọ́tò bẹ́ẹ̀ni gbogbo yẹn kò sí yẹn mọ́ orientation ti wà ṣẹlẹ̀ Ṣégò tiẹ̀ ó tún ti mú everything ó tún ti dẹ̀rọ̀ orientation tí àwọn ọmọ ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń fún wọn. torí n tó fà ní pé tẹ́ ẹ bá ti fi kankan mọ́ ọmọ pé dandan ni kò deliver 100,000 tó dẹ̀ mọ̀ kí tó wọ́n yóò bá pé sáà owó fi ṣẹlẹ̀ o bàbá àárọ̀ gẹ́rì síta o gbogbo tó bá gà ní òfin pé kó wò ìṣẹ̀lẹ̀ pé ṣùgbọ́n nígbà táyé dẹ̀ ti di ayé ìrọ̀rùn wàhálà kò sí yẹn mọ́ tẹ́ bá ti ń wọ mọ́tò lọ tẹ́ gbé mọ́tò tí ẹ lọ ẹ máa notice kan tí mo sọ ẹ rí pé kò sí mọ́ wàhálà.
ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ a tún rí àwọn nǹkan míì mi mọ̀ bóyá àwọn ọlọ́pàá àbí lasma àbí àwọn tó jẹ́ bí agbófinró míì bóyá wọ́n tún ṣiṣẹ́ pẹ̀lú union torí bí agbèrò ṣe ń gbowó fún union láàárín àwọn agbèrò kọ̀ọ̀kan náà tí wọ́n ń gbawó fún lasma tí wọ́n ń gbawó fún ọlọ́pàá ǹjẹ́ ṣé owó tí wọ́n ń gbà yìí ǹjẹ́ ṣé agbèrò tún ní nínú owó yẹn ni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan. ẹ ṣe olóòtú ṣe rí ẹ jẹ́ kí n clear bẹ̀yẹn fún yín ṣe mọ̀ lasma ó lè mú mọ́tò àti time bẹ́ẹ̀ni ọlọ́pàá ó lè mú mọ́tò àti time bẹ́ẹ̀ni tí wọ́n bá ti mú wọn ti dá ṣe union rú wọ́n ti dàrú because ibi tẹ́ ti ń gbowó rẹ̀ o tí mọ́tò ti dúró ọ̀pọ̀lọpọ̀ bí tán ti ń dúró illegal ni bí táwọn onímọ́tò mi ti ń dúró illegal ni kẹ̀kú dúró mẹ́ ọ̀tán bá mú lẹ́nì tán mú lọ́la tán mú lọ́tọ̀la ẹni tó wà ń bèèrè lówó gbà àwọn ẹ̀wọ̀n ẹ máa wọ̀rí ẹ máa wọ̀rí ó ṣe wọn kàánù a máa gbá yín gbà ẹ máa wọ̀rí ẹjọ́ ẹ máa mú wọn. so àwọn yìí náà mọ̀ sí àwọn owó tó ń gbà fún wọn yẹn. kì í ṣe pé union àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ń ta láti lè jẹ́ pé káwọn lè ṣiṣẹ́ yẹn successful láì ṣe bẹ́ẹ̀ wọn ò lè ríṣẹ́ ṣe sà tó fi dórí ọlọ́pàá kò tí yẹ yín tó fi dórí lasma táàtì sọ pọlọ tí wọ́n lò fún àwọn lasma tó bá understand àwọn míì ò ní understand kí wọ́n mọ̀ bá àbáṣe títí wọn jẹ́ ni táàtì sọ tó wà mí. nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé ọ̀dà látòkè ẹ bá lọ́dà látòkè ó ti ń ṣe rè àwọn ọmọ tó ń ṣe ń ta àwọn yẹn làwọn ń plan nǹkan ìpè káwọn lè ríṣẹ́ ṣe tó wà bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣeun nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn ẹ ní ẹ pàdé ọ̀rọ̀ ẹ fẹ́ pa ọ̀rọ̀ kí ni wọ́n pè ní ọ̀rọ̀ yẹn gangan. ọ̀rọ̀ jẹ́ ara àwọn ohun igbó. ìwọ̀n inú igbó. inú igbó ló wà. ìjọ tẹ̀yìn sọ pé ẹ pàdé ẹ̀ ẹ súnmọ́ tẹ́ rí dáadáa. ó fọlọ́n tó lẹ́nu mi búra gbogbo ohun tó kù tá a fi dọ́dọ̀ rẹ̀ ojú bẹ́ẹ̀ sẹ́nu géètì yẹn lọ. ó wá ga ó jẹ́ ní tó ga. tẹ́ bá máa ṣàpèjúwe pé ìwọ̀n àbí nǹkan tẹ́ rí ń jọ yẹn kí ni báwo lẹ ṣe lè ṣàpèjúwe ẹ̀ báwo ló ṣe rí gangan ṣé èèyàn ni ṣé. èèyàn làwọn náà. èèyàn làwọn náà. èèyàn làwọn náà. ẹ ń bá léèyàn kọ èèyàn làwọn náà but àbùdá wọn nǹkan kọ̀ọ̀kan ló fi yàtọ̀. irú ọ̀rọ̀ sìn irun máa ń wà ní ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ń bí báyìí irun máa ń wà lára rẹ̀ bí ẹranko wọ́n kò ṣe pé irun fúlẹ̀ bójú tèèyàn lọ. tó bá náà tẹ bá rí àwọn ọjà míì lẹ́ni tó bá lójú inú tí ọ̀rọ̀ bá wà ra nǹkan lọ́jà tó láwọn náà tẹ bá gégi míì ẹ bá iyán wọ́n gégi kan ní iwájú ta ọ̀dọ̀ wa wọ́n bá iyán àtọ̀bẹ̀ kù sí mbẹ́ nínú igi. àwọn tó jẹ́ yẹn jẹ́ kí n pè kan nù wọn. torí èrè máa jẹ́ mi ẹ̀ sọ ẹ̀ ń sápè wọn tẹ́lẹ̀ abẹ́ni mo kàn wọ́n tẹ́lẹ̀ ni. Hello ẹgẹ. ó ń fàyàn ẹ káàsán o. ẹ káàsán o. gbogbo olùjàyè ńkọ́ o. àwa ń bínú ni. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. mo fẹ́ fi ń jẹ́rìí ọ̀rọ̀ kan ni. à ń jiyàn kan ni. igi ọ̀dọ́ tó wà níwájú tọ̀dọ̀ yín bẹ̀ yẹn. ó ti tọ́dún mélòó tí wọ́n gé ń sìn náà. nígbà tí wọ́n gé kí ló wà nù ẹ̀. ẹ tí wọ́n kéńké jù mí náà mọ̀ ń bọ́ sọ̀rọ̀ yìí mọ̀ ń bẹ ayé. ẹ kí náà bá nù ẹ̀
ọpẹ́tọ̀ tó gé ìgbà tí òfin ní kódà babaláwo tó wò ọbẹ̀ tó méje gbogbo tá a bá nù rẹ̀ mi tí mo kó lè gbogbo tá a bá lára rẹ̀ mi tí mo kó náà mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn. sọ tó ẹ bá nú ẹ. aláàbá iyán jẹ́ ọgbọ́n kéèkì fi àwo funfun tí wọ́n fi tọ́bẹ̀rù kíkẹ́ àti kùnìdí èmi tí mo kó náà mọ̀ ń sọ̀rọ̀ ìbẹ́. ok làákàyè yín ò ní dàrú ó dàbọ̀. live ni kò ń ṣe eléyìí ń ṣe wọn ni wọn sọ pé. so kò kí n so tá a bá gbọ́n pé lóòótọ́ pé wọ́n gégi wọ́n bá yan wọ́n bá oúnjẹ ńbẹ̀ kún ṣe pé bóyá wọ́n ń ṣàwáwí. àwáwí wèrè wo ọmọ tó gé igi yẹn bẹ́ẹ̀ni ara ọmọ akọni Déyẹmí lórúkọ ẹ̀ wọn náà máa gbọ́ program yẹn kó tó má kú wọ́n rù káàkiri ilé babaláwo wọ́n bá gbé ilé babaláwo wọ́n tún kàn rú lọ bòmí. kò yé yín bẹ́ẹ̀ nígbà tó wá sá kúrò igi àgbálùmọ̀ kan wà lẹ́yìn ilé yẹn ibẹ̀ ló tún wá padà wá báyìí sí ó ti bímọ síbẹ̀ rẹpẹtẹ. ìgbà tí mo fẹ́ gé igi yẹn ní láǹsì ẹ̀ no mo lọ sílé babaláwo mi kan lónìí ó ní igi wo ló wà lẹ́kùlé ẹ̀ mo ní igi àgbálùmọ̀ ó ní kí n lọ gé dànù ti gbàbọdé o kò kọ pé babaláwo mi kan tó wà ń Jẹ̀bú ni bí ẹ ṣe ní akérògbò èso alájẹ ni kí má gé o ẹ kàn máa ṣàdúrà mẹ́ẹ̀gbọ́n tẹ́ bá ti fẹ́ ní wọn ṣe ẹ̀ torí nǹkan báyìí àṣọlọ́ọ̀ ló ní má gé kò sí bí yóò ṣe lè tí etí ò ní tàdà ní. bí èèyàn náà làwọn náà wọ́n dẹ̀ ń wá sọ́jà wọ́n wá ń ra gbogbo nǹkan àti epo àtàtà gbogbo nǹkan náà wá ń rà ẹ̀rọ ẹgbẹ́ tó sọ ó ní ẹran kù àwọn tó jẹ́ ní ìyẹn gbígbóná wọ́n ẹ̀sẹ̀ gé tán náà gégi yẹn ìyẹn tó gbóná o inú ibẹ̀ yẹn náà kò yé yín táwọn bá ti wà bẹ́ẹ̀ yóò fẹ́ báyìí bí ilé ẹ kó ti di nǹkan spiritual yóò fẹ́ báyìí bí inú rẹ̀ yóò fẹ́ báyìí bí ilé tí wọ́n wọ̀n ní káàkiri tó ń kálukú ní yàrá nínú ibẹ̀ inú àwo funfun ló wà ìyẹn yẹn èmi ò jẹ́ ń bẹ̀ lọ́jọ́ yẹn mi ní parọ́ o yọ̀tà àwọn tó jẹ́rè àwọn gbogbo múra wọn lọ́wọ́ gan ni àwo yẹn nìkan ló dùn mí ni mo bí tó ń sọ àwo yẹn sí àwọn yẹn mú padà nìkan lọ́wọ́ amúwá wọn wà á rí wọn mẹ́rin tó padà jí àwo yẹn lọ tẹ́tẹ́ máa fi ń jẹun agbára ọmọ kágbára ni. èèyàn ti di àwo irúmọlẹ̀ nìyẹn. ẹ máa fi jẹun agbára ọmọ kágbára kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́. nínú nǹkan tí ẹ tún sọ ẹni bàbá tó bí yín lọ́mọ pé tó bá fẹ́ obìnrin ọ̀rọ̀ pé wọ́n lọ núgbó wọ́n lọ mú jáde wọ́n lọ mú wọ́n wá fẹ́ ọ̀rọ̀ rẹ̀ kò yé mi dáadáa. ẹ ṣe ọ̀rọ̀ ọ̀nù gbó gangan. bẹ́ẹ̀ni. kódà ìyá wa tó lè jẹ́rìí sí ó ti darúgbó lóòótọ́ ṣùgbọ́n tí máa pè ìyàwó ọmọ akọ́kọ́ lọ gbé fóun fún yóò gbé fóun fún tí ó ti yàn náà ní ẹ̀fọn yìí. tí èsì wọn ni wọ́n sọ pé ẹ mọ̀ bàbá wa jẹ́ nìkan tó láìpẹ́ obìnrin ọ̀tọ́ bá ti ṣe ṣì náà ìta tó ti pé jẹ́ni tó dábìrà torí pàgbára tó wà lọ́wọ́ wọn pọ̀ wọ́n á tó lọ kọ̀mándì ọ̀rọ̀ ọ̀nà gbó wọ́n á tó kọ̀mándì ẹ̀ wálé á wà nílé fún 3 days ọjọ́ kẹta ló máa ní ó máa lọ. gbogbo èèyàn dẹ̀ máa rí. life kábíyèsí. life wọn bí dàkọ̀ lé lọ tí ò bá rí ìlísẹ̀ agbára ni. tọ́dẹ̀ máa bá ṣe nǹkan tí wọ́n ń bá. àbó kú lẹ́kùn ẹ̀ bí nǹkan mi ọlọ́run ọba ń gbọ́ wàláì tó bá dàbí rọ ń pe ìyàwó ahmed ẹsẹ kó lọ gbé fún màmá kẹtùn gbọ́. tí wọ́n bá dẹ̀ ṣe àwọn nǹkan tí wọ́n bá irun yìí ṣe àwọn ìyàwó wọn tó wà nílé gangan wọ́n tún gbà kí bàbá tún bá wọn ní nǹkan pọ̀. ta ló lè dùn láyé ìgbà yẹn tí wọ́n máa sọ fún o àlejò ń bọ̀ wẹ tẹ́bẹ́ di o àwọn wọn ò tún dáná oúnjẹ kò sí ẹni tó lè dùn. ìyàwó mélòó gangan ni bàbá fẹ́. ìyàwó 4 bàbá wa fẹ́ bọ̀ 3 ló ṣàbíamọ fún ìyá tèmi ní last one. tí ẹ̀yin gan fúnra yín gan tí ẹ lè sọ pé bóyá ẹ sì ní àwọn àbúrò nínú igbó tó yẹ pé wọ́n jẹ́ ìwìn. irọ́ a lè sọ yẹn no it's true a lè sọ yẹn. oyin possible kí ìwìn gan ti lóyún kó ti gbọ́mọ lọ. wàláì kàlá ìwìn gan ti lọ ṣe bébí màmá nínú igbó. ó likely báà la wa ò lè dáhùn àárín yẹn. wow.
láwọn live tí bàbá lò nìyẹn. Kí ló wá mú mi wọ iṣẹ́ orí ìtàgé? Àwọn nǹkan tá à ń ṣe ń gbà yẹn, àwọn nǹkan agbára kò ń jẹ́ kí n lè mọ̀ bí n ṣe lè báyàn rẹ́rìn. Ojú pọ́n kòkòkò bí iná ni. Mo wá wò pé kí ni nǹkan tí mo lè ṣe náà tí mo fi lè máa rẹ́rìn. The next ni pé kí n jọ iṣẹ́ eré orí ìtàgé. Wọ́n máa ń pè wọ́n ní adẹ́rìn pòṣónú. Ọ̀rẹ́ mi kan wọ́n pè ní Aliu. N bá pè ìwọ ti jẹ́ ìṣe tíátà wọ́n mímí náà wọ ìbáníà àwọn ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe audition fún àwọn kan ni o tó máa sọ fọ́gá wọn which wọ́n pè ní Olúwọlé Òjòjòlú. Lábá lọ ṣe audition yẹn ní Blue Roof ní Ìkẹjà. Thank God mo wà lára àwọn tí wọ́n mú. But gbogbo gbà yẹn mo ti di ọ̀gá ara mi tó jẹ́ wípé bàbá iyọ̀ ò gbọ́dọ̀ yin rẹ̀ lọ́bẹ̀. Jagunjagun ó yàtọ̀ sábógun dé. Gbogbo àwọn tó mọ̀ mí tó bá rí program yìí wọ́n máa bá yín ṣe àyẹ̀ ni pé òótọ́ ló ń sọ o kò parọ́. Mo wá òkè kí n mo lè ṣe ní fi máa rẹ́ ni mo fi lọ kọ́ ṣe tíátà n bá bẹ̀rẹ̀ nígbà tó dijọ́ kan wà rí àṣà. Àwọn èèyàn ń pariwo ní tí mo focus but ọ̀gá yẹn máa ń bínú gan. Ráwọlé ọ̀gá mi máa ń bínú gan. Bó ṣe mú bẹ́ẹ̀tì nìyẹn pé òun na gbogbo àwọn tá a wà ń bẹ̀. Mo wá kọ́ṣẹ́ ni èmi táwọn eruku ti ń tẹ̀lé but mo farapamọ́ kò mọ̀. Ọ̀dẹ̀ tẹ́wọ́ nígbà tó máa ń nù mí ibi irin bẹ́ẹ̀tì yẹn wá yí báyìí nígbà tó gbà bí ọwọ́ mi ga báyìí mi ìdán mi sọ̀rọ̀. Mo bá délé ìyàwó mi ní kí ló mú ẹ lọ́mọ ọlọ́gà lù mí ọ̀gá lù wọ ọ̀gá kan tún lè lù ẹ́. Mo ní mi ni mo lọ kọ́ṣẹ́ but thank God mo lo ọdún 4 mo gba certificate mi. Bí a máa gba certificate mi mo wá invite ọ̀gá mi mo ní sáà tí ẹ wá kí mi ládùúgbò mi látijọ́ tí mo ti ó ní ṣé kò wá ní ọ̀gá mi wá wọ́n máa gbọ́ program rẹ̀ wọ́n comment wọ́n dẹ̀ share oṣù fún mi. Àwọn wa mo wá júwe fún wọn nígbà tó máa dọ́fíìsì ẹ̀dọ̀ mi. Wọ́n rí àwọn tó wọ́n ra tíkẹ́ẹ̀tì tó wá lé ọ̀gá àgbélépàṣẹ irun mọ́lẹ̀. Ọ̀gá wọn ṣé ẹni tí mo kọ́ ń ṣe lélẹ̀ àbí báwo òun ò understand. Wọ́n gbọ́n mẹ́lẹ̀ wọn kọ̀dá lọ́dún yẹn. Mo bá ní ẹ ṣe ká lọ jẹun. Nígbà tá a fẹ́ lọ jẹun mo á gbọ́n lọ sí hòtẹ́ẹ̀lì bàbá Fáṣeun. Ẹ mọ̀ bàbá Fáṣeun. Bàbá wà láyé ń gbà yẹn kọ́lọ́mbà wọn fò ọrùn kẹ́wọn. Mo á gbọ́n lọ síbẹ̀. Ọ̀gá akọ́ńbẹ̀ ń gbà yẹn wọ́n pè ní Aláàjì kò síjà pé ẹ máa ń gbórúkọ ẹ lè má mọ̀. Ó jẹ́ ọwọ́ ọ̀tún bàbá. Bàbá débẹ̀. Wọ́n máa ń wo bàbá Fáṣeun wọ́n láwọn ò rí wọn rí. Wọ́n wá ní ṣé mo lè dé ibi tí wọ́n jókòó sí mọ́ ní àwọn tó jókòó mẹ́ẹ̀ ó dọ̀gá kan pè ní ẹ̀lúkú ìkan wọ́n pè ní àdèlé eléwúrẹ́ àfàṣẹ ní nǹkan kan nígbà yẹn gbogbo wọn jókòó ti bàbá. N bá lọ kí wọn wọ́n rí bọ́ ṣe kí mi kankan gbà o wá o pé kò má dáa kí ẹ máa gbéraga o. Anyway ní tí mo fẹ́ jẹ́ ẹni mò ń lé ìyẹn lọ bẹ́ẹ̀. Tá a bá sọ̀rọ̀ pé ní ọkọ́ta léni Ọlọ́run ni o Ọlọ́run gbà fún wa Ọlọ́run gbà fún wa Ọlọ́run gbà fún wa Ọlọ́run ní gbogbo nǹkan but ẹ ń béèrè Ọlọ́run mi lẹ́ẹ̀kan páwọn dojúkọ ọkọ wo ni mo dojúkọ láti kékeré mo dojúkọ àwọn ìdojúkọ tó lágbára gan nígbà tí mo wà ní bí age of 7-8 years tá bá jókòó ní passage wa alájì kan bẹ ní òdi ọlọ ẹ bá mú òdi ọlọ dáadáa alájì kan bẹ lódi ọlọ alájì ẹ ló lówó jù lódi ọlọ ń gbà yẹn òun nìkan ló ní tv alájì yẹn wá kú nígbà tá alájì yẹn kú tí màá ti fẹ́ lọ táwọn màmá bá ti dáná ní alẹ́ yẹn àwọn fẹ́ lọ domi nígbà tó face my face nígbà yẹn àwọn fẹ́ lọ domi nù sí ẹ̀kúlé màá rà alájì máa jókòó síbi kíní etí bẹ́ẹ̀rì báyìí
àna ṣẹ̀ sínú bẹ́ẹ̀rì àwa fọwọ́ ṣe báyìí gbogbo anybody tó bá ń kọjá mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra bàbá àwọn ò ní rí èmi nìkan máa rí lálálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tó bá kú ládùúgbò wa tó bá àfi tí ò bá ti kọjá ní èmi ní rí ní ìmọ̀ tó fà á o bọ̀bọ́yá torí pé àwọn àjẹbí tí bàbá wa ti jẹ torí kí bàbá jẹ́ babaláwo ojú oníṣègùn tó gbóná gan ṣe understand nígbà tó wáyá ó wá díjọ́ kan mo wá tún rí mo wá wọnú ilé wa mo ní bàbá mo ní ẹ wá wo aláàjì bá gbogbo ìgbà yìí máa rò pé wọ́n ń parọ́ ni àsálàjì òkú torí mi tí ì lóye bàbá bá tẹ̀lé mi lọ sí ẹ̀kúlé yẹn nígbà tó máa dẹ́kúlé àwọn kan aṣálágbára ọkàn rí ọkàn bá mi nígbà àrùn padà sínú ilé wọ́n wá sọ fún mọ́mí àwọn ní pé ẹ má máa jẹ́ kọ́mọ yẹn máa jáde sí ẹ̀kúlé yẹn lálálẹ́ mọ́ àtìgbà yẹn wọ́n jẹ́ kí n jáde lẹ́kúlé yẹn mọ́ wọn ò ní gbómi rán mi pé kí n lọ dómìnà ọ̀tà láwọn tó máa gbé rán ìyẹn lọ bẹ́ẹ̀ omíyalé kan ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ní ọdún kan nígbà tó omíyalé yẹn ṣẹlẹ̀ ó wá ba àwọn ilé kan jẹ́ ní area Mọ́kọ́lá Òdì Ọ̀lọ́ Mọ́nálẹ́ndé mọ́nà ibi Ògùnpa yẹn igbó tí wàá kún láwọn ilé yẹn àwọn bá máa lọ wà gbẹ̀mbẹ̀ nígbà tá a bá máa débẹ̀ ó kọ̀ díjọ́ yẹn èmi Ṣọlá àti Ismaila òun lájọ àti Dáre òun lájọ lọ nígbà tá a máa débẹ̀ àwọn yẹn ti rí ìgbín normal ìgbín nígbà tẹ́mi máa rí mo rí ìgbín white tí má ti ní kí n mú gbìn yẹn báyìí yóò sún síwájú tí má ti ní kí n ó máa sún síwájú ó wọ́n dà lójú mi mò ń believe pé àbí ọwọ́ mi ò tí ì débẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ló bá tó fi tọ̀ mí wọ bínú yàrá kan ojú tí màá ta kán níbi orí gùngàn báyìí mo kàn wo òkú yẹn ni but mo ti ní òye débi pé òkú ni kíní mo ti pariwo nìyẹn òkú bẹ́ẹ̀ ni bọ́dí ṣe họ nìyẹn ìyẹn mo ṣe ẹwà èmi o torí gbogbo àgàlà ó ní ibi kan tó ń pè ní gbó àgàlà ní òkè náà léńdé ó lọ já sí Yemẹtu Adé Ọ̀yọ́ ẹ bá wọn tó jọmọ Ìbàdàn wọn á lè understand wọn èmi o àtòkè àgàlà o àti kan èmi ṣẹyẹ mi ò bá yín wá gbìn mọ́ òtítọ́ gẹ́ ṣe understand fún délé àwọn ìrírí tó jẹ́ spiritual tí mo rí láti kékeré nìyẹn ó tún wá díjọ́ kan bàbá mi wọ́n á sọ̀rọ̀ kan lórí àwọn ìdojúkọ táwọn náà ti dojúkọ nínú igbó bàbá mi jẹ́ ẹni tó bá fẹ́ ṣèwádìí kó lọ sílùú wa kó lọ confam tí bàbá mi bá fẹ́ obìnrin ìlú tí ò tẹ́ lọ́rùn mọ́ á sì lọ́nu gbá lọ mú ọ̀rọ̀ obìnrin á lọ mú wálé ẹni tó bá mú ibi tó ń pè ń jáyè kó lọ béèrè pé ta ló ń jẹ́ Akíntayọ̀ Àlàó ẹni tó bá lọ béèrè á mú ọ̀rọ̀ á mú wálé lè tó bí 3 days kó tó sílẹ̀ kó tó máa lọ jẹ́kí náà fi máa ń dá ọ̀rọ̀ mọ́ ni pé irun ẹsẹ̀ wọn ń bí báyìí irun ẹsẹ̀ bí báyìí lẹ́yìn ẹsẹ̀ báyìí kò kí n tán lẹ́yìn ẹsẹ̀ báyìí irun yẹn ò ní tán ó máa wà bí báyìí torí mo máa ń béèrè question lọ bàbá mi gan mo á ní tí èèyàn bá fẹ́ pa ọ̀rọ̀ so possible láti pa ọ̀rọ̀ bàbá ní ó possible wọ́n ní ṣùgbọ́n ẹ̀ lè pa kẹ́rì tẹ́ ẹ bá pa tó bá kú labalábá lẹ́ẹ̀bà tó máa gánlẹ̀ báyìí ẹ lọ confam lọ́wọ́ àwọn ọdẹ tó bá confam dáadáa tó máa ń dẹ igbó reserve máa ní ok ló bá dijọ́ kan ọ̀rẹ́ mi yẹn wà láyé kò tí ì kú Táyé Kẹ́hìndé láwọn méjèèjì yẹn jẹ́dá mo lè pè wọ́n bíbá yín ṣe kẹ́ gbọ́ ó ní skul kan ní ìjà ìyẹn wọ́n pè ní UNA abáńdẹ̀gbé òru lọ́njọ́ yìí àṣẹ lọ afẹ́ dé ó lẹ́gbọ́n akọ̀ wọ́n pè ní Rashidi adéwájú ilé Rashidi yẹn ọlọ́yọ̀ ọmọ Ọ̀yọ́ gangan lòun bọ̀ tán wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn kọ́lé síbẹ̀ adébíwájú ilé ẹ̀ gangan àwa wo iná lọ́ọ̀kan irú náà wò lélẹ́yìí but torí pé mo ti ní experience tí bàbá ti sọ fún mi mo ní ẹ wá iná tán gbé dání náà bí àtùpà ni ọ̀rọ̀ ló máa jẹ́ ọ̀rọ̀ ni
dání bàbá ní ká bá ti pa labalábá ló máa di èdè la máa pa èmi àtàwọn ọ̀rẹ́ yìí ni a bá gbé bọ̀ a bá ń lé lọ. oríta kan wà ìkan lọ sí Fagbọ́n, oríta kan wà ìkan lọ sí Ìkẹfún. ṣẹ́rọ oríta yẹn báyìí níbi junction igbó ni gbogbo eléyìí lọ báyìí, ilé ìtúyà báyìí ojú ọ̀nà, ilé ìtúyà báyìí ojú ọ̀nà. ìjọ yẹn mo mọ̀ pé agbára tí Ọlọ́run fún àwọn ọ̀rọ̀ kò ṣe túwò àṣírí ni. nígbà tó dé ibi igbó yẹn báyìí àárò kó máa yàsójú ọ̀nà kò yàsójú ọ̀nà yẹn ó dẹ̀ ń tọ àárín igbó yẹn lọ, igbó dẹ̀ ńlá fún ṣùgbọ́n tá a débẹ̀ báyìí igbó yẹn dí. mo wá sọ fún Ọya Táyé ìwọ gbà báyìí Kẹ́hìndé jẹ́kí màá jẹ gbà báyìí kí ká lọ kúrọ̀sẹ̀ ní ibi yídì àwa gbanu yídì yẹn wọlé. ṣe believe pé n táwa máa fi ní adébítà ti máa ka mọ́ báyìí gáàbù tó ti fún wa yóò ti tó irú báyìí síbi tí mo ti wá mú yẹn tó ti kọjá lọ. ọjọ́ náà ni mo tún wá believe pé orin tí Barrister kan tó ní kò séwu lóko àfi gìrì àparò kan wà báyìí mi ò rí àwọn àwọn wo iná yẹn lọ wọ́n ṣe ní ẹ̀wọ̀ ó ti lọ jàre fílẹ̀ ikú rẹ̀ díjọ́ mi ǹjẹ́ kí yín padà bá gbé mo fà ti àparò yẹn mọ́lẹ̀ àparò yẹn kàn gbé dá tó kàn ṣe gbírí all my mind is that pé ọ̀rọ̀ yẹn ni eré èmi mo fẹ́ pa ọ̀rọ̀ mo rò kó fẹ́ mú mi látẹ̀yìn mo ṣe jápa nìyẹn. àwọn ọ̀rẹ́ mi yẹn ń bẹ̀ ń sìn wọn ò tí ì kú. Táyé Kẹ́hìndé wọ́n máa ń pè ìkan ní Táyé kò sọ́jà Kẹ́hìndé kò sọ́jà ìgbà àwọn àjọ ń kọ̀kadà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ni tẹ bá ní èlò lòkà máa ń wo kò sọ́jà jàre kò sọ́jà àwọn aṣọ di Táyé kò sọ́jà títí di ó ṣe wà láyé kò tí ì kú. But kò tí ì sí nínú iṣẹ́ eré orí ìtàgé kò tí ì sí ìdojúkọ kan ńlá kan tí mo tí ì face bí kò ṣe pé ìdojú ńlá kékeré kan ṣẹlẹ̀ ní bíi 2 years ago. Abẹ́òkúta yìí ló ti ṣẹlẹ̀. Mo kúrò ní location kan. Mo ṣe kúrò ní location Yenkem ló ní location yẹn. Mo kúrò ńbẹ̀ ẹnìkan wá sọ ní location yẹn pé kí n jọ. Mo ní bí i 4-5 scene pẹ̀lú ohun mi fẹ́ dárúkọ ẹni yẹn. Nígbà tí màá dé location yẹn. Tèmi bá dé location mo máa ń fẹ́ try torí nígbà tó pé Ọlọ́run jẹ́ ká ní change kẹ̀kẹ́kẹ́ máa fẹ́ try láti pé ládáyà ra nǹkan tàmọ̀dù ra nǹkan ṣáà ń ṣe fàájì fáwọn èèyàn. Létà mo kọ̀ pé alájà wa kan pè ní alájà sójẹ eléré orí ìtàgé lóhun náà. Mo ní alájà mo ní ẹ jẹ́ ká lọ́wọ́ ẹni tó máa ra òbúkọ ká pàjẹ́ location yìí. Nígbà tẹ́nìkan máa dáhùn ní ó ní wọ́n máa rò pé bí ẹ̀ ń ṣe bí àṣìkí o àbí nǹkan kan káàdì tí mo kára. wọ́n ní kí n gbàgbé ẹ̀ ìbànúkì kàkà tá àti ẹ̀fín nípa ewúrẹ́ ọkọ̀ gbébọn ni mo ṣe wù ú lọ sí inú igbó nìyẹn. Ó ní kinní kan tá a máa ń pè ní ìdùn àwọn tó bá jẹ́ ọdẹ àti mọ̀ nǹkan tí mo sọ tẹ́ bá ń pè kinní yẹn ẹ̀rù wọn sáré wá. Ó máa ń pa ejò ó máa ń pa ẹtu ó máa ń pa kẹ́kẹ́ ó máa ń pa kọ̀lọ̀kọ̀lọ̀ òkúrù ọ̀kẹ́rẹ́ àwọn kan tó máa lè pa nìyẹn. Tẹ̀lé wọn wò pé ọmọ àwọn ló ń ké. Tẹ́ bá ti ń fọ kíní yẹn báyìí ìmọ̀ ọ̀pẹ la máa fi ń ṣe pẹ̀lú kíní parikọ ọ̀pẹ yẹn. Tẹ́ bá ti ń pè àwọn ẹni máa sáré wá. Ọjọ́ yìí mo ṣáà fi pa ọ̀kẹ́rẹ́ 5 kò ju bí lẹ́sìn bí just 20 to 30 minutes lọ mo ti kó o dé padà máa ní kan sùn kàkà tá a sáfì ní ṣe nǹkan kan bí báyìí aṣáṣetán wọn wá ní kí n lọ change kékeré wọn wọ orí set aya sin kìíní aya sin kejì nígbà tó dorí sin kẹta ọjọ́ tínú mi bàjẹ́ jù ní orí ìtàgé nìyẹn tí mo gbé ṣe ni ní iṣẹ́ wọn mi ní dárúkọ ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí tó rọ́jọ́ burúkú ni tí àwọn olóyìnbó ní bad day in the office. Ó ní bá àwọn olóyìnbó ṣe máa ń sọ broken jamming àwọn akáwá ìṣá kí n cut the short àbá wo iṣẹ́ tí wọ́n bá ní kí èmi àti ẹni yẹn a máa jọ pọ̀fọ̀ àdínkù bàdá ní bọ́ṣákàbìlà
àbájọ pọ̀fọ̀ lọ ṣẹ́rẹ́ kan náà bẹ́ẹ̀ mi ṣe ń pọ̀fọ̀ yíká ẹ̀ báyìí tí mo kàn máa bọ́ sí akábá ìwọ̀n lélẹ́yìí mo kàn ná ìbọn báyìí pé kí n yin ìbọn yẹn sílẹ̀ normally ìlẹ́lẹ̀ la máa ń yìnbọn sí eruku rẹ̀ láwọn yẹn máa ń pè ìbọn yẹn ẹni ló yin sí ọwọ́ tèmi ní kí n yin ìbọn yẹn báyìí òun kàn múùfù síwájú mẹ́rẹ̀ jẹ́ short ìbọn ṣakabula bí mi ṣe ní kí n yin báyìí òun kàn múùfù síwájú bó ṣe fi tọ́kọ nìyẹn ẹtù lásán ni o ayé tótó àkàmọ̀ra tàbá ọjọ́ tí náà mi kọ́kọ́ bàjẹ́ jù nínú tíátà yẹn ìbọn yẹn sì là ẹsẹ̀ débi pé tẹ bá kí ọwọ́ bọ̀ yóò wọlé débi. ilẹ̀ tó bá ṣubú lulẹ̀ làbá gbé kí ni àwọn ogun tíátà tá a máa fi ń kọ́rùn ń bá sáré já kí ni okùn ẹ̀ ń bá fi dè ní ibi báyìí kí ẹ̀jẹ̀ yẹn má bàa máa rush abágbé highlander tí mo gbé dání mo gbé jùlẹ̀ ó dà pé ẹni tó ní location yẹn ń ló fi mọ́tò ẹ̀ gbé wa bàbá ẹni yẹn náà babaláwo ni abágbé dọ́dọ̀ ẹ̀ gidigidi pé kí ẹ̀jẹ̀ yẹn ṣáà lè dá tẹ́jẹ̀ bá ti dá àṣírí ti bò gbàdọ́dọ̀ bàbá ẹni yẹn bàbá yẹn náà gbóná bàbá yẹn pe ẹ̀jẹ̀ ó pé ẹ̀jẹ̀ yẹn dá abágbé lọ hospital wọn ò fẹ́ gbà lọ hospital báwọn lọ hospital yẹn ọkọ̀ pé àwọn ọlọ́pàá nígbà tó máa pa àwọn ọlọ́pàá mo dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà wa Àjàsá ní Ogun State wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni ọ̀gá wa náà Yenkem wá sí owó ìyá gbogbo wọn dìde àtàwọn èèyàn míì náà tí mi lè dárúkọ wọn dìde ọ̀gá wa Àjàsá gọ́fúnà wọ́n ti ń sùn wọ́n jí wọn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú kọ́ tó gbọ́ báyìí pé wọ́n dẹ̀ gbéra bíṣẹ́ wá bá wọn ọlọ́pàá àwọn ìṣẹ́kọ́ mú mi lọ ṣá bá wọn ọlọ́pàá yẹn ẹnu iṣẹ́ ni àwọn ọlọ́pàá yẹn wọn dún pé eléyìí ò kì í ṣe páwùdà lásán ọ̀tá wà nínú ẹ̀ tí wọ́n fi lè ya èèyàn báyìí ọ̀tá ń bẹ nínú ẹ̀ yẹn ní kò sí tàǹkan nínú ẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan location nìyẹn ọlọ́pàá yẹn ni ṣóṣù ọ̀ pé ó dáa kí n tẹ̀ wá lọ́kọ̀ statement Àjàsá ìbọn náà ìbáyín o màlẹ́ ọ̀gá yóò gbà ẹni náà I'm the governor èmi lọ̀gá gbogbo wọn kò ní di correct statement bẹ́ẹ̀ ni ọ̀gá wa Ọláyẹmí. My people, now the video now on a new watch finish, so on a see what happen for inside the video. Alright, my people, I would like to end the video for you. Make una let me know what you wanna think for the comment section. And if una never subscribe, make una subscribe so that una no go miss any latest gist way I upload. Una bye bye till I come on our next time. Bye guys, see you guys in my next video. Bye guys.